bàbá awuyewuye tó wá ń lọ lórí ẹ̀rọ ayélujára nípa ọ̀rọ̀ arábìnrin Basirat Morenikeji Egbenọ̀run, àwọn kan pè é ní emèrè, bẹ́ẹ̀ bàbá àwọn kan tó wá ń sọ pé ṣé bó tiẹ̀ máa ń ríran sáwọn èèyàn, ṣé bóun náà máa ń pè ẹ lọ lo orógbó mẹ́ta ẹ lo kinní kan, kí ló dé tí kinní yóò di ọjọ́ ọkú tiẹ̀. Ikú arábìnrin náà dunni púpọ̀. A fẹ́ sọ eléyìí torí wípé orúkọ a máa roni. Àpèjá sì mọ iye ènìyàn. Àwọn ọmọ tí ìwádìí bá fi hàn wípé ẹlẹ́gbẹ́ ni wọ́n á ní kán fìdí ẹgbẹ́ lélẹ̀ fún. Bá a ti máa ń mú wá fúnra wa lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì yìí, ọ̀rọ̀ tó ń lọ lórí ẹ̀rọ ayélujára tí gbogbo èèyàn ń sọ káàkiri nípa arábìnrin kan tó di olóògbé ní kòpẹ́kòpẹ́ yìí tí gbogbo àwọn èèyàn ń pè ní Basirat Morenikeji tí gbogbo ayé mọ̀ sí Egbenọ̀run. Bàbá, ìrírí ayé lẹ̀ ń ṣe, àwa sọ́dọ̀ yín ní kòpẹ́kòpẹ́ àwọn èèyàn ń confirm, wọ́n ń testify gbogbo ohun tẹ́ ẹ sọ pé bẹ́ẹ̀ lórí, gbogbo wa náà ládágbádá kú, àìfikú yọni, gẹ́gẹ́ bí òwe kan tí mo gbọ́ lẹ́nu yín pé bá a bá gbẹ́ kòtò fókù ẹ pé alààyè ní kọ́ wọnú ẹ̀. Ó ṣe púpọ̀. Àkọ́kọ́, ikú arábìnrin náà dunni púpọ̀. Elédùà nìkan lọ́ba tó lè rọ́ mọ̀lẹ́bí rẹ̀ lójú. Ọlọ́run sì jẹ́ káwọn ọmọ rẹ̀ ó dàgbà. Àmín. Kí wọ́n gbé kọjá ibi tóun gbé dé. Àmín. Ikú ò ṣe é yọ ni. Torí pé ara nǹkan mẹ́ta tọ́lọ́run ọba Olódùmarè sọ pé òun ò ní ṣe kóun ó mọ̀ ṣe ni ikú wà. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́, ó lóun ò ní ṣe kóun ó má gbẹ̀san. Ó ṣe dáadáa, ó ṣe dáadáa. Òun Ọlọ́run ọba ó gbẹ̀san. Ìkejì ńbẹ̀, ó lóun ò ní ṣe kóun ó mọ̀ san ẹ̀san. Bẹ́ẹ̀ni. Ó tún ṣe dáadáa, ó ṣe kejì ńbẹ̀. Ìkẹta tọ́lọ́run wá sọ ni pé òun ò bẹ́nikẹ́ni dá májẹ̀mú bí tí ìwù kẹ́ ẹ sin òun tó. Òun ò ní pa yín. Àtẹni ń ṣe dáadáa, òun ó pa. Ẹni tí ò ṣe dáadáa náà, òun ó pa á. Ìyẹn ló wá jẹ́ ká mọ̀ wípé àwáyé ikú ò sí. Àwáyé ikú ò sí. Kò sẹ́ni tó kú bàbá rẹ̀ ò ní dìgbò. Ìyẹn la ṣe kọ́kọ́ kẹ́dùn lórí ikú arábìnrin yìí. Àmọ́ bóyá àwọn ọ̀dọ́langba bá ń fò ṣánlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń kú, omi inú á máa kan àwọn àgbààgbà tó ṣẹ́kù. Tá a bá sì wá wòye wípé àwọn nǹkan tó lè fà á ní àwọn ààyè tí òye rẹ̀ kọjá ìmọ̀ ẹ̀dá. Àwọn ẹlẹ́sìn wa ní spiritual realm. Àwọn tí wọn ò gbé tí wọn kárí ẹ̀sìn ni wọ́n pè ní metaphysical realm. Àwọn ẹlẹ́sìn wọn á ní spiritual realm. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ní physical realm tá a wà yìí, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní physical realm, spiritual realm ló ti control. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní physical realm. Pátápátá spiritual realm ló ti ń control ẹ̀. Ló ń control. A fẹ́ sọ eléyìí torí wípé orúkọ a máa roni. Àpèjá sì mọ iye ènìyàn. Ẹ tún bá mi dá orúkọ yín. Orúkọ yẹn làwọn kan ní no tí wọn bá ti dárúkọ àti ìgbà gbọ́dọ̀ wọn lẹ́wà. Ẹ bá ń dá àṣà. Boko amọ lápẹẹrẹ ẹni tí ò bá wogun ẹṣin èyí dé wọ̀nà wọn láti lọ́ládé. Moruf Adégbóyèga lórúkọ tèmi, ọmọ ọ̀dọ̀ àgbà ìmọ̀lẹ̀ tí gbénú rédíò Yànmọ̀. Olùsọyè ó sì ń bí nílé ìlọrẹ ẹgbẹ̀rún ọdún. Bàbá o. Ìgbà tí wọn ò ní èmi kù ẹni tó ń sọ pé mo fi àìdí ààrẹ níyè jọ. Ọba fẹ́rẹ̀ gbogbo ìlú Ẹ̀gbá. Ara bàbá rẹ̀ fún orílẹ̀ èdè rẹ̀. Kábíyèsí sà. Ọlọ́mọ fún gbogbo ìlú. Ọ̀rọ̀ orúkọ tí mo sọ lọ́lẹ́ẹ̀kan, orúkọ ń roni. Gbogbo náà ṣe parí ẹ̀ pé àpèjá yé èèyàn. Wọ́n sọ ọmọ ní Ṣódé, ọmọ lọ sógun ó dé. Wọ́n sọ ọmọ ní Ṣóbọ̀, ọmọ lọ sáyò ó bọ̀. Ẹnìkan wá wò sùnsùnsùn, ó sọ ọmọ ẹ̀ ní Ṣórìn lọ. Ọmọ lọ ájò, ọmọ wà dé. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo nǹkan kan nípa arábìnrin ọ̀hún. Níwọ̀nba bí àti wọ́n ń rí lórí ayélujára. Tàbí ṣùgbọ́n ò sí arẹwà obìnrin. Bẹ́ẹ̀ni. Ó rẹwà délẹ̀. Tí kì í ṣe pé bóyá àbí ó bóra tàbí wọ́n dọ́gbọ́n sí ẹwà rẹ̀. Nǹkan kan fẹ́ lò ń bẹ̀, ìgbàgbọ́ Yorùbá ó rọ̀ mọ́ àwọn kankan láyé àtijọ́. Torí ẹ̀ mo fi ní kẹ́ ẹ nà yẹbẹyẹbẹ fún wa sà. Táwọn bàbá wa, àwọn ìyá wa tí wọ́n bá ti bí ọmọ tó rẹwà látijọ́ tó rẹwà wò lójú bẹ́ẹ̀, wọ́n lè ní emèrè ni o, ẹlẹ́gbẹ́ ni o. Ṣùgbọ́n gbogbo ìgbà náà kọ́ ló máa rí bẹ́ẹ̀. Gbogbo ìgbà kọ́ ni ẹni tó rẹwà ló lè jẹ́ emèrè tàbí ẹlẹ́gbẹ́. Ìgbàgbọ́ àwọn bàbá wa láyé àtijọ́ sì ní wípé àwọn ọmọ tí ìwádìí bá fi hàn wípé ẹlẹ́gbẹ́ ni wọ́n á ní kán fìdí ẹgbẹ́ lélẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n á máa kọrin nígbà tí wọ́n bá ń ṣọdún ẹgbẹ́ wọn tàbí tí wọ́n ń ṣe àwọn orò ilé míì fún wọn. Gbẹ́gbẹ́ ayé ṣe,
má bàá tọ̀run ṣe. Hmm. Ìgbàgbọ́ Yorùbá túbọ̀ mọ́ wípé bá a ti ní ẹgbẹ́ láyé yìí o, a fi àwọn ẹgbẹ́ kan sọ́run. Sọ́run. Àwọn ẹgbẹ́ tọ̀run àwọn lè wá máa kán wa lójú. Máa bọ̀ o, máa bọ̀ o, máa bọ̀ o. Ṣé rí ọ̀làjú òde òní ó ti gba púpọ̀ kúrò lọ́wọ́ wa. Lọ́nà wo sà? Ilẹ̀ tí à ń wò yìí tá a wà lórí rẹ̀ yìí, a jọ̀nà kan ilẹ̀ lọ́tọ̀. Àwọn bàbá wa kì í ṣe pé wọ́n kàn ń dédé tán bá ń jẹun, tán bá bu òkèlè kan, wọ́n á jùúlẹ̀. Wọ́n á ní ilẹ̀ tí ẹ rèé o. Kì í ṣe pókèlè yẹn jábọ́ sà. Ọ̀rọ̀ àgbà. Ẹ lè má rí nǹkan tí ó gbé. Àwọn tí wọ́n ń gbàdúrà ní orúkọ ọba ìfẹ́ lo ẹ̀sìn kan, ní orúkọ lágbájá, ní orúkọ tàmàdù tí wọ́n rí wọn. Ìgbàgbọ́ ló rọ̀ mọ́. Ìgbàgbọ́ táwọn bàbá wa náà ní pé orí ilẹ̀ yìí la gbin iṣu sí tó ta fún wa jẹ. Orí ilẹ̀ yìí la gbin ìrẹsì sí tó so fún wa jẹ. Ilẹ̀ yìí náà orí ẹ̀ la ṣí gbogbo tá à ń ṣe. Bá a kọ́lé orí ilẹ̀ ni. Bá a ra mọ́tò orí ilẹ̀ la gbẹ̀rìn. Ọjọ́ abá sì lọ́nà inú ilẹ̀ náà láwọ̀sàn. Wáyé ká ya ọ̀dájú. Sí ilẹ̀ yìí. Wọ́n bá ti fi òkèlè àkọ́kọ́ bù àwọn bàbá wa jù. Àwọn kan àti ẹ̀ máa tí wọ́n bá ṣí ọtí sà. Pàdádì ẹ̀ lẹ̀. Mo sì ń lọ sórí ẹ̀ náà. Ṣùgbọ́n nígbà tí àṣà dé tí ẹnìkan bá jẹun nísìnyí tó bá ju kí nílẹ̀ wọ́n ti kà fún ìbọ̀rìṣà. Ìgbàgbọ́ àwọn bàbá wa ti ní pé nígbà tí ebi bá ń palẹ̀ tẹ́rẹ̀ fún lóúnjẹ tiẹ̀ tí ò rí oúnjẹ. Sílẹ̀ náà ní máa bínú. Bílẹ̀ bá wa tí ò jẹ tí ò rí. Èèyàn ní máa ṣaláìsí ni. Ajé èèyàn. Ló jẹ èèyàn. Kílẹ̀ ọmọ kan ló jẹ wá. Lẹ́ẹ̀kan sí mo kẹ́dùn púpọ̀ pẹ̀lú arábìnrin Basirat Morenikeji Egbeorun. Kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Èyí tá a wá fẹ́ sọ lónìí yìí kí àwọn míì nípa orúkọ jíjẹ́ kọ́ má rí wàhálà ni. Wọ́n lè máa ṣiṣẹ́ tọ orúkọ tí wọ́n bá ń jẹ́. Wọ́n lè máa ṣiṣẹ́ tọ. Ẹ jẹ́ ká kọ́kọ́ wò. Bàmí ṣáájú ká tó wo yẹn sà, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo ìkànnì Adéyínká Àyìndé Comedy, ẹ mọ̀ pé bàbá yìí ló tún dé yìí tẹ́ ẹ sì ti mọ̀ pé a sọ tàná má sọ tòní tí tòní ò tún ní jọ tọ̀la ni wọ́n. Bàbá awuyewuye tó wá ń lọ lórí ẹ̀rọ ayélujára nípa ọ̀rọ̀ arábìnrin Basirat Morenikeji Egbeorun tá a fẹ́ tẹnubọ̀ tá a fẹ́ tírètì yìí. Àwọn kan sọ pé ó ṣẹ́ṣó ni, àwọn kan pè é ní emèrè bí irú ìtẹ́mẹ́nubà lẹ́ẹ̀kan, àwọn kan pè é lémèrè, àwọn kan tiẹ̀ wá sọ wípé bó ṣe wà yẹn ó láàrùn kan tó ń tírètì lára. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yàtí nǹkan míì táwọn èèyàn mọ̀ àti tí wọ́n mọ̀ ni wọ́n sọ pé ó ṣekú pa Egbeorun yìí. Bẹ́ẹ̀ bàbá àwọn kan tó wá sọ pé ṣé bó tiẹ̀ máa ń ríran sáwọn èèyàn, ṣé bóun náà máa ń pè ẹ lọ lo orógbó mẹ́ta ẹ lo kinní kan, kí ló dé tí kinní yóò di ọjọ́ ọkú tiẹ̀? Bàbá gbogbo ọ̀rọ̀ ẹni mo fẹ́ kẹ́ ẹ bá wa yànnà lọ́sà. Ọwọ́ ibi tó parí ẹ̀sìn ni wọ́n ti gbé. Àkọ́kọ́ ń bẹ̀ àìkú ikú má rí nǹkan. Kódà béèyàn bá sùn tí ò jí, àwọn èèyàn sọ pé wọ́n lè ní wọ́n pẹ̀lú àpẹta lójú wọn. Wọ́n lè ní ojú omi. Kódà bàbá ẹni tí nǹkan kan ò ṣe tó kàn sí bí ẹ̀mẹ́ta lálẹ́ kúrò níjọ́ kejì ló kọ́ gbà ó ti sín jù. Wọ́n lásàsì. Sín jù àṣàsí. Gbogbo nǹkan tí wọ́n lè máa sọ nípa ikú arábìnrin yìí mi ò ní gbà yí pé bẹ́ẹ̀ lórí tàbí bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n ojú ìwòye tiwa lápapọ̀ ní ti Yorùbá lábẹ́fẹ́. Arábìnrin a gbọ́ pé Basiratu òun arábìnrin yìí jẹ́. Bẹ́ẹ̀ni. Tá a bá sì wo kí ni ìtumọ̀ Basiratu. Akọ́ mu láti bẹ̀. Kí ni ìtumọ̀ Basiratu? Ìríran. Àwọn Mùsùlùmí á pè é ní ìríran. Ìríran. Ẹni tó rí wa, Ọlọ́run ọba tó rí wa. Bẹ́ẹ̀ni. Tá a bá sì wo arábìnrin yìí, orúkọ yìí ṣe bí ẹni ro arábìnrin yìí. Òun náà ń ríran sí èèyàn. Táwọn èèyàn lóòótọ́ ni. Orúkọ yẹn rò ó. Àwọn òbí rẹ̀ ó ṣeé ṣe àwọn ló mọ ibi tí wọ́n rìn dé. Wọ́n tó sọ ní orúkọ tí wọ́n sọ. Kí wọ́n tó sọ ní orúkọ yẹn. Àwọn òbí ẹ̀ àwọn ni wọ́n mọ ibi tí wọ́n rìn dé. Bẹ́ẹ̀ni. Kí wọ́n tó sọ ní orúkọ yẹn. Bẹ́ẹ̀ni. Kó tó jẹ́ orúkọ yẹn ni wọ́n pé orúkọ báyìí nìkẹ́ bá wa sọ. Basira ìríran. Ẹni tí ó máa rí ẹni tó ń ríran. Ẹni sì ríran lóòótọ́. Mo sì wo fọ́nrán kan lẹ́nu ìgbà tí arábìnrin jáde láyé tóun fún ara rẹ̀ ṣe wípé òun kéwú òun sáwùkà lùkánì. Ó ní kódà òun tún ké ìtumọ̀. Kábíyèsí. Ó wá ṣàlàyé pé ní tó sọ òun di ṣọ́ọ̀ṣì di oníṣọ́ọ̀ṣì ni wípé pé ọba ń lọ báyìí òun lè rí lédè Lárúbáwá kí wọ́n kọ síwájú rẹ̀ pé òkú rè. Ó ní yóò sì rí bẹ́ẹ̀. Gbogbo àmì yìí ó ní òun lòun máa ń wá sọ fún ìyá òun. Ìyá òun wá lọ sọ fún ẹnìkan. Ẹni wá sọ pé ṣọ́ọ̀ṣì ló lè máa lọ. Ṣùgbọ́n bí obìnrin ṣe dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ tó tí ó ń lọ ṣọ́ọ̀ṣì tó pé nígbà tó di Kìrìsìtẹ́nì
mi ò mọ̀ ó lè wá o mi ò fi bẹ́ẹ̀ tẹnutẹnu sọ ó sì lè wá o mi ò rò pé a gbọ́ orúkọ kìrìsìtẹ́nì rẹ̀ bóyá Elizabeth Felicia o ó lè wà mi ì sọ pé kò sí ṣùgbọ́n mi ò rò àwùjọ pé wọ́n tẹ̀kọ́ mọ́ lórí ju Bàṣírá tó sì ẹ wá jẹ́ àwò arábìnrin tá à ń wí yìí ó ti kúrò ní ìlànà tí mùsùlùmí kì í ṣe pé wọ́n wá mú lọ sí ọ̀dọ̀ àfáà tàbí ó wá jẹ́ pé ká sọ pé àfáà lóbìnrin tó dáyàn lóhùn pẹ̀lú iṣẹ́ ìrìnà tó ń ṣe ìlànà kìrìsìtẹ́nì náà nìyẹn nǹkan tó wá jẹ́ bí ìbéèrè máa sọ ní bí òwe òwe ni wípé igbin ọ̀run á gbé láti bẹ̀. igbin ọ̀run ìsọ̀rí àwọn ẹranko kan wà tí wọ́n rẹwà púpọ̀ bẹ́ẹ̀ la rí ìsọ̀rí àwọn ẹyẹ ẹran tí Yorùbá nígbàgbọ́ wípé ó rẹwà láàrin ẹyẹ láàrin ẹranko òun ni egbin wọ́n ní ó rẹwà bí egbin gazelle àbí bẹ́ẹ̀ ni gazelle nìyẹn bí egbin ẹyẹ tí Yorùbá nígbàgbọ́ wípé ó rẹwà jù òun ni ọ̀kín láàrin àwọn ẹyẹ wọ́n ní ó rẹwà bí ọ̀kín ẹ wá jẹ́ ká wò ó àwọn ẹranko méjèèjì tá a mẹ́nu bà orúkọ wọn yìí ayé ni wọ́n wà bẹ́ẹ̀ ni ayé ni egbin ń gbé ṣùgbọ́n ní ààyè tí òye ẹ̀ tayọ ti ìmọ̀ ẹ̀dá tá a mọ̀ sí spiritual realm òun ni ọ̀run bẹ́ẹ̀ ni ìgbàgbọ́rọ̀ mọ̀ pé ọ̀run náà àwa mọ̀ bóyá egbin bóyá ó wà lọ́run àmọ́ bóyá ọ̀kín ó wà bóyá ó wà ní ọ̀run níbo wá ni orúkọ yìí níbo ni arábìnrin yìí ló gbé níbo ló ti tó fi ń jẹ́ igbin ọ̀run tó fi ń jẹ́ igbin ọ̀run ṣe bí ilé ayé ló wà kí ló dé tí kò pé ní igbin ayé ó ṣe jẹ́ igbin ọ̀run ló pè é torí tó bá pè ní igbin ayé ó ní ìtumọ̀ náà a tún mọ̀ pé arẹwà ní egbin nínú ayé yìí o arẹwà ni mí nínú gbogbo àwọn arẹwà tá a bá ní a máa ṣà lé ní èjì arẹwà ni èmi ò nínú ayé egbin ni mí o ká gbà pé ó lo àfiwé tààrà egbin ọ̀run arẹwà ọ̀run arẹwà ọ̀run àárín àwọn owó lọ́run ló ti jẹ́ arẹwà àárín àwọn owó lọ́run ló ti jẹ́ arẹwà egbin ọ̀run pé ní egbin ayé báwo ni orúkọ yìí ṣe jẹyọ níbo ni wọ́n ti fún ní orúkọ yìí àwọn wo ni wọ́n fún ní orúkọ yìí ojú oorun ni orúkọ yìí ti wá ni àbí ibìkan ni orúkọ yìí ti wá àbí nǹkan kan ló ṣẹlẹ̀ tí wọ́n ní máa jẹ́ orúkọ yìí lọ àmọ́ yẹn ká máa pé àbẹ́nìkan ló pa ẹnìkan àbẹ́nìkan ló gẹ́gẹ́ bí ohun táwọn èèyàn náà ń sọ wọ́n ní wọ́n pa á ni èmi ò ní wọ́n pa ní ìsọ pé bóyá kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn kan ò lè kàn jí ó dẹ̀ wá wòye pé irú èmi nísìn ọmọ ọ̀dọ̀ àgbà bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀kọ́ ni mo kọ́ ń jẹ́ tẹ́lẹ̀ ìrírí ayé tá à ń sọ yìí mo ti ń ṣe bí ọdún méjì kó tó di pé ọ̀rọ̀ tí eléyìí sọ ọmọ ọ̀dọ̀ àgbà lélẹ̀ gbọ́dọ̀ jẹun àwọn ọ̀rọ̀ tẹ́ tún sọ ọmọ ọ̀dọ̀ àgbà lélẹ̀ eléyìí pẹ́ lọ́dọ̀ àgbà o níbo lorúkọ tiẹ̀ tí wá kó tó máa jẹ́ ìgbín ọ̀run kí ló dé tí wọn ò pè ní ìgbín ayé ìyẹn jẹ́ bí àdìjú mẹ́rin tá a bá sì wá wo àwọn nǹkan kan tí èèyàn bá jẹ́ ẹni tí ó ní ìmọ̀ nípa spiritual àwọn kankan wà tó lè jẹ́ bí èèwọ̀ tí ẹ bá wo arábìnrin yìí mi fi tàbùkù kú ọ̀run orí ààyè tó lọ gbogbo náà láṣẹ lọ Ọlọ́run jẹ́ ká pẹ́ láyé ẹ rí i pé gbogbo nǹkan tó ń lò funfun bẹ́ẹ̀ ni tó bá wọ bàtà funfun ni yẹrí etí funfun ni ṣùgbọ́n bàbá kẹ́ tó sọ ṣùgbọ́n yẹn sà kí bí funfun tẹ́ tó sọ̀rọ̀ lé àwọn èèyàn náà tó sọ̀rọ̀ lórí ẹ̀ o pé wọ́n ní ẹlẹ́gbẹ́ ni tí ò bá jẹ́ pé ẹlẹ́gbẹ́ ni gbogbo ẹ̀ ṣe wá jẹ́ funfun ṣùgbọ́n èmi ń wò ó pé tó bá tiẹ̀ wá jẹ́ ẹlẹ́gbẹ́ ni wọ́n ní gbogbo ẹ̀ funfun àwọn nǹkan kan wà bóyá pẹ̀lú tẹ́ ẹ fẹ́ mẹ́nubà tí èmi rí i pé bóyá ó fẹ́ẹ̀ tako ìmúra funfun yẹn pé ẹlẹ́gbẹ́ bíi ti bá òun lè gbé bí kálukú bá ti wá kú tán oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa sọ lẹ́yìn ẹ̀. ní ti ẹlẹ́gbẹ́ wàá rí wípé àwọn obìnrin ni wọ́n ń sábà máa ń ní ẹgbẹ́
àwọn náà fìdí àwọn ẹgbẹ́ ọkùnrin nílẹ̀ náà ni o ọkùnrin ẹlẹgbẹ́ wa o ẹlẹgbẹ́ lè mímú ìwà ẹ̀yin àtàwọn barista nìyẹn. kódà mo fìdí ẹgbẹ́ lélẹ̀ obìnrin làwa máa ń gbọ́ tó fìdí ẹni ẹgbẹ́ tí ò nílẹ̀. bá tẹ́ lọ́rùn kó lọ bẹ́ síbi tí ó bẹ́ sí òun kálukú ló mọ̀ bó bẹ̀rẹ̀ ṣe bí bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n obìnrin ló wọ́pọ̀ nínú ká fìdí ẹgbẹ́ lélẹ̀ torí wọ́n gbà yí pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ yìí àkànṣe ọmọ àkàndá ẹ̀dá gbogbo ẹni tí ó bá ti ń ṣe nǹkan tí iná rẹ̀ ń jò làwùlàwùlà tó wà unique lójú àwọn ẹ̀dá ẹlẹ́gbẹ́ ni Yorùbá kà fún wọ́n gbà yí pé nǹkan tó ń ṣe yìí o ilé ìkọjá agbára ẹ̀ ó ṣe wọ́n gbà pé àwọn ẹgbẹ́ ló ràn lọ́wọ́ wàá rí ẹlòmíì tí wàhálà alọ́màjàrí wà tàbí ìṣòro wọn ní ẹ̀yin ẹgbẹ́ ẹ̀yin ẹgbẹ́ mi ó gbà pé àwọn ẹgbẹ́ òun ló lè gbèjà òun tẹ́lómi bá wà nínú àdéhùn kan àwọn kó lọ bọ ẹgbẹ́ wọ́n gbà pé kó lè dá ogún yẹn ṣẹ́ wọ́n pé àwọn ẹgbẹ́ ẹ̀ bá ràn lọ́wọ́ àwọn ẹlẹ́gbẹ́ tà sí wíì wà rí pé níbikíbi tí wọ́n bá ti ń ṣe ọdún ẹgbẹ́ tàbí ẹlẹ́gbẹ́ funfun ni aṣọ funfun ni wọ́n máa ń wọ̀ obìnrin náà sì wọ̀ ṣùgbọ́n àwọn mìíràn wọ́n wọnú ẹgbẹ́ débi wípé wọ́n gba èèwọ̀ ẹ̀ a lè gba èèwọ̀ mọ́ ẹgbẹ́ mo ń sọ ilé torí nǹkan tí mo mọ̀ ni a lè gba èèwọ̀ mọ́ ẹgbẹ́ ìyẹn ò ṣe tútọ́ ṣùgbọ́n màá sọ lórí lórí àwọn àgbàlagbà àwọn èèwọ̀ tó jẹ́ ọ̀ranyàn wà tá a lè gbà lẹ́gbẹ̀ẹ́ ẹ bá wa mẹ́nu bà bàbá. àwọn èèwọ̀ kan sì wà tó jẹ́ wípé tí èèyàn bá lùgbàdì ẹ̀ kò ṣèyàn nìkan àwọn èèwọ̀ tó jẹ́ ọ̀ranyàn nígbà míì tí èèyàn bá ti gbà á ó dà mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí gbogbo ẹ̀ ni wọ́n máa mú dá lójú wípé yóò ṣe ṣe èèwọ̀ àti èèwọ̀ tó máa ti yẹn lè le àwọn èèwọ̀ míì sì wà tó jẹ́ wípé tó bá gbà pẹ̀lú ẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá lùgbàdì ẹ̀ ó kàn lè jẹ́ pé báwo ni nǹkan dẹ̀ tó ṣe rí báyìí tí nǹkan lọ déédéé tí nǹkan ò ṣe nígbà tó bá tún kàn síbi tó yẹ kó kàn sí nígbà tí wọn náà ò ṣe báyìí mọ́ nígbà tí wọn náà ò ṣe báyìí mọ́ nígbà tí wọn náà ò ṣe báyìí mọ́ ìyẹn ò ní kí nǹkan kan ṣe ṣùgbọ́n tí èèyàn bá jẹ́ ẹlẹ́gbẹ́ tó bá gba èmi ò sọ pé arábìnrin yẹn ẹlẹ́gbẹ́ ni o à ń tu ni o tí èèyàn bá gba ẹgbẹ́ tó bá gba èèwọ̀ ọ̀npá èèwọ̀ mi ò ní yabẹ̀ rárá tí nǹkan yìí tó bá rí báyìí fún àpẹẹrẹ kí n sọ wípé Adéyínká ọmọ ìyá elépo ní ọjà gbàngbà tí o bá lè fún mi ní mọ́tò kan o tí o bá lè fún mi ní mọ́tò kan o kò sí ọjọ́ Monday kan tí máa ṣe ètò tí mi ò ní kí ìwọ náà tí mi ò ní fi ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí ẹ ìyẹn ò tiẹ̀ nídìí tí mi ò bá wá kí ẹ kó rí báyìí ó ti di kọ̀ǹpá ṣùgbọ́n tó bá padé Yínká tó bá fún mi mọ́tò yìí màá máa kí ẹ o lórí rédíò mo lè má kí oṣù méjì mẹ́ta mi orí màá máa kí ẹ lẹ́sọ̀ bàbá kí mi ní má bínú máa kí ọ lọ́sẹ̀ tó ń bọ̀ kò sí ní kọ̀ǹpá mo rò pé mo ṣe ra aṣọ ayẹyẹ bẹ́ẹ̀ ni sà ṣùgbọ́n tí a bá wo obìnrin bí ó ṣe jẹ́ pé funfun ni obìnrin yẹn wọ̀ ní gbogbo ìgbà gbogbo àwọn mọ́tò tó obìnrin yìí ń ṣe funfun ó parí tá a bá ní ká tún wò ó bẹ́ẹ̀ ní ọ̀nà míì ẹnìkan kì í jẹ ọbẹ̀ ẹ̀lá ó ti gbà léèwọ̀ kò sì sọ fún ìyàwó ẹ̀ pé wọ́n ní kó wọ́n má jẹ ọbẹ̀ ẹ̀lá mọ́ mo fi ṣàpẹẹrẹ ni wọn. bẹ́ẹ̀ ni sà nígbàkúgbà tí ìyàwó rẹ̀ bá ṣe ọbẹ̀ ẹ̀lá ọ̀hún sínú rẹ̀ ó dùn. inú ò ní dùn. ó dìgbà tó bá sọ fún ìyàwó ẹ̀ ọbẹ̀ ẹ̀lá wo ló wá gbé wá mí kì í jẹ́ bá lè wá ẹ̀sọ́ fún wa. arábìnrin yìí ní àwọn àyè míì àwọn wo ni omi sọ pé bẹ́ẹ̀ lórí o ó ń lo ọkọ̀ míì tí kì í ṣe funfun kí ló fà á tí funfun yẹn ò fi délẹ̀ gbogbo àwọn tó ń wá síbi tá à ń jọ́sìn yìí kí ló fà á tí ò fi jẹ́ pé funfun ni wọ́n ń wọ̀. ẹ ò sọ pé ẹlẹ́gbẹ́ ni o ṣùgbọ́n báwo ló ṣe ń sọ pé ẹlẹ́gbẹ́ tá a bá tún wá ní ká wò ó bẹ́ẹ̀ a fi ń ṣàkàwé ọ̀rọ̀ pé ká tiẹ̀ wá sọ pé bẹ́ẹ̀ náà ni funfun yẹn kò pé délẹ̀ mọ́ látara àwọn mọ́tò náà. àbúlá ti wà. ó ti lábà wọ́n. wọ́n wo fọ́nrán kan tí wọ́n ṣàfihàn ẹ̀ kódà nínú ilé tóbìnrin ń gbé gbogbo àwọn àga ìjókòó funfun ni. àwọn tí wọ́n ń wá jókòó sórí àga yìí ṣe aṣọ funfun ni gbogbo wọn wọ̀. ká ṣe yẹn léjì gbogbo àwọn tó wọ́n ẹlòmíì àwọ̀ búlù wá ẹlòmíì àwọ̀ pupa. oríṣiríṣi àwọn àlejò tí wọ́n ń wá. tí èèyàn bá sì wà nínú ẹgbẹ́ kan
ìbà lọ́dọ̀ gbogbo ẹ̀yin aṣáájú o. ibà. Bóyá ẹnìkan wà nínú ẹgbẹ́ ògbóni tàbí awo ọ̀pá tàbí òlóló. Ìjókòó oníkálukú ti yàtọ̀. O ò kàn lè wá wò mí nílé ògbóni kó o kàn gbé ìjókòó síbi tó bá fẹ́. Ó tiẹ̀ máa níbi tó máa kọ́kọ́ wà. Mo fi ṣàpẹẹrẹ ni o. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ó níbi tó máa kọ́kọ́ wà. Ó níbi tí wọ́n lè fi ẹ́ sí. O ò mọrú èèwọ̀ tá à ń lò ńbẹ̀. Tí ẹlòmíì bá wá tó kàn kúrú wọlé ògbóni, onírú ọ̀rọ̀ tán máa bá sọ. Àwọn nǹkan tó bá ń sọ ńgbà míì even ọ̀gbẹ̀rì tó bá jókòó kò lè yé. Kò ní yé. Tó o bá sì wọlé tí arábìnrin yìí kọ́ funfun náà ni gbogbo ìdílé. Funfun Ní gbogbo ẹ̀ ni wọ́n kùn. ní gbogbo ìdílé. Jẹ́ ká kọ̀wé síbẹ̀. Bí ọ̀rọ̀ tẹ́ tún sọ náà, ìjẹ́ tẹlifíṣàn tí ń bẹ nílé arábìnrin náà ṣé funfun ni. Ṣé funfun ni? Arábìnrin pẹ̀lẹ́ ní egbin ọ̀run, arẹwà ọ̀run. Bẹ́ẹ̀ni. Tá a tún lè pè ní bóyá bí sisi. Bí ọmọ ọdún mélòó ni èèyàn lè dà ká tó yé pè ní sisi? Èmi wò pé béèyàn bá ti above 35 ó ti kọjá sisi bẹ́ẹ̀ sà. Mi ò mọye ọmọ ọdún tí arábìnrin yìí jẹ́. Ọlọ́run Olódùmarè kó fi oríjì Àmín. tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Èèyàn ò lè fẹ́ gbéyàwó nísìn. Ọlọ́mọ ìkárí láburú. Àmín. Tó fẹ́ gbé ìyàwó gẹ́gẹ́ bí ọkùnrin tó yàwó gbé. Kí n wá lọ fẹ́ ọmọ 45 years. Ọ̀rọ̀ ńlá ló jẹ́. Ọmọ kékeré jòjòló lọ́kùnrin tó lọ fẹ́ màdámù. Egbin ọ̀run, arẹwà lọ́run. Egbin arẹwà lọ́run. Ìgbà wo ló wá fẹ́ lọ dá wọn lọ́rùn? Wọ́n sì máa rí sísisi. Ẹ má bínú, ẹni tí arábìnrin yìí bá jẹ́ egbin ọ̀run. Arẹwà túmọ̀ sí ọ̀run. arẹwà ọ̀run. Ìgbà wo ló tó fẹ́ lọ dá wọn lóhùn lọ́rùn? Sígbà tó bá di arúgbó ló tó fẹ́ lọ jẹ́ wọn lọ́rùn. Nígbà tá a pè ní arẹwà. Tí èèyàn bá ti ń lé ní bí 50 sókè, kò ń ṣe arẹwà mọ́. Ọkọ wo ni yóò tún fẹ́ rú ẹni bẹ́ẹ̀? Ó ti kúrò ní kátígórì arẹwà. Ọ̀rọ̀ ìjìnlẹ̀. Ó ti kúrò ní kátígórì Arẹwà. mi ò sọ pé bẹ́ẹ̀ ni ti arábìnrin. Tí o bá tún wá ṣàkíyèsí àwọn kankan, oríṣiríṣi orúkọ làwọn èèyàn lè máa sọ ìjọ wọn. Bẹ́ẹ̀ni. Àgbàlá ìtura, ilẹ̀ ìlérí, ìtùnú ògo parish, ilé ìjọsìn tarábìnrin náà, egbin ọ̀run ló pè é. Egbin ọ̀run lórúkọ ilé ìjọsìn arábìnrin tó dolóògbé yìí. Egbin ọ̀run wà nínú orúkọ tarábìnrin yìí. Àwọn tí wọ́n pe tiwọn ní àgbàlá ìtura, orí òkè kò ṣeun tì. Ó ṣe ṣe kó ní ohun táwọn náà rí. Bẹ́ẹ̀ni. Orí òkè kò ṣeun tì yẹn gbogbo ohun tẹ́ ẹ bá gbé débi o. Yóò sọ́ọ̀fù yóò bíyá. Yóò sọ́ọ̀fù. Orí òkè àánú. Tẹ́ ẹ bá ti ń débi o. Ẹ rà àánú gbà o. Àgbàlá ìtura tẹ́ ẹ bá ti wọ bí ìtura jẹ́ ti yín. Ìjọ kan tẹ́mi náà lọ nígbà kan, ìtùnú parish. Gbogbo tó bá ń dùn yín lọ́kàn, ẹ bá ìtùnú pàdé. Pàdé níbẹ̀. Egbin ọ̀run, egbin ọ̀run, egbin ọ̀run. Kí ni orúkọ yìí fẹ́ fàyọ nínú ilé ìjọsìn yẹn? Ṣé pé kí ló fẹ́ fàyọ nínú ayé ẹni tó ń dorúkọ yìí gan náà? Mi ì fi tàbùkù arábìnrin yìí. Àwọn tí wọ́n wà ní ilé ìjọsìn yẹn, egbin ọ̀run parish tàbí mi ì mọ orúkọ tí wọ́n ẹ má bínú. Àwọn tí wọ́n wá láti àwọn ará ìṣá ni wọ́n wá jọ́sìn ńbẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ló dé tí ò jẹ́ egbin ayé parish? Kí ló dé tí ò jẹ́ egbin ayé? Church of the Lord. Egbin ayé lágbà pé àwọn arẹwà, àwọn oníwà are, àwọn arẹwà ló kún bẹ̀. Ni mo sọ wípé orúkọ yìí gangan ó pè fún ìbéèrè. Kì í ṣe nǹkan tí a kàn lè wò lórí surface. Kò lè ṣe bí lóòótọ́ kò sẹ́ni tí ọkọ lè kú gèrè jẹ́. Bẹ́ẹ̀ ni egbin ọ̀run, egbin ọ̀run, Egbin ọ̀run yẹn. níbo ni orúkọ yìí ti wá? Mo sọ lẹ́ẹ̀kan, ta ló sọ arábìnrin ní orúkọ yìí? Kí ló fà á tí orúkọ yìí fi wá? Ojú oorun orúkọ yìí ti wá ni, ojú àlá ni, ìbáwò. Ṣùgbọ́n o ní ìdàkejì ní spiritual realm, Ọlọ́run a máa dá àwọn ẹ̀dá kan bíi màláíkà. Ọ̀rọ̀ tóbìnrin náà tún lè gbàgbé. Ọlọ́run a máa dá àwọn kan bíi màláíkà. Ìwọ̀nba àkókò ni a ó fi fún yín lò. Ìwọ̀nba àkókò ni a ó fi fún yín lò. Torí tó bá pẹ́ jù láàrin yín, ẹ fi ẹrẹ̀
Abacha ẹ fẹ́ra lára. ìwọ̀nba àkókò díẹ̀ la máa fún yín lò. la ó fi fún yín Ọdún lò. mélòó ni Jésù ṣe? N ò sọ pé Jésù ni ọdún mélòó ni Jésù ṣe? 33. Bẹ́ẹ̀ni, Ọdún mélòó ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam? 63. 63. Ó ṣeé ṣe kí arábìnrin náà jẹ́ màláìkà. Ẹ̀yin ará ayé, ní ìwọ̀nba àkókò díẹ̀ ni a fi yá yín lò tí a ó sì mú kúrò ní àárín yín. Wọ́n rí pé arábìnrin àwọn kan tún bóyá àwọn kan tó ń júwe àwọn kan tún sọ bẹ́ẹ̀. Adé sáré gba ilé yìí náà. Ẹ mú orógbó ẹ má taare. Wa máa gbọ́. Àdìtú tó tún wà nínú yẹn. Nígbà tí èèyàn bá ń jẹ́ egbin ọ̀run, a ti mọ̀ pé ohun tó ní í ṣe pẹ̀lú spiritual tàbí tó ní í ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ kan láàyè kan. Ìmọ̀ tóbìnrin yìí ń lò yìí, wá rí pé kì í ṣe pé ó ń wò nínú ìwé kan. Kì í ṣe pé babaláwo kan ló ń fún un. Ibì kan ni nǹkan tí ń Ló wá. ti ń wá. Àwọn èèyàn sì ń ṣe. Ó ń Ó rí rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀. Àwọn kan sì ń ṣe. Ó ń rí bẹ́ẹ̀. Kábíyèsí Olódùmarè. Ilé ìjọsìn la wá wà. Fún àpẹẹrẹ, tí n bá wọlé ìjọsìn nísìnyí, tí n bá mú epo dání àbí mo mú igi kan dání tí wọ́n gbẹ́ ní pẹlẹbẹ tí wọ́n yà ní ère, àwọn èèyàn á máa wò mí gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ìbílẹ̀ tàbí ẹni tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Sàtánì. Ṣùgbọ́n àwọn nǹkan tí arábìnrin yìí ń fún wa, nǹkan rẹ́ẹ̀mù ni. Àwọn babaláwo ló ń sábà lo obì, orógbó. Wọ́n rí pé láàyè kan mo wo fọ́nrán kan bóyá nígbà tí arábìnrin lọ sí Amẹ́ríkà pé àwọn ewé tẹ́ ẹ ní kí a má jẹ, àwọn ewébẹ̀ tẹ́ ẹ ní ká má jẹ, òun làwọn òyìnbó pàtẹ yìí ò, mo rí fọ́nrán yẹn lẹ́nu ìgbà. Arábìnrin kì í sì ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó parí. Kì í lọ nínú ewé egbò tẹ́lẹ̀ bá ń júwe. Kí ló fà á tó fi wá ń júwe? Àwọn òye wo ló fà á? Bóyá ohun tó tún ń gbé wá nìyẹn. Torí ó dàbí pé nǹkan méjì la ṣe bí ẹni papọ̀. A rí ni nínú aṣọ funfun gbòò pé a ti fi ayé wa fún Kristi olùgbàlà ní tòótọ́ àti ní òdodo. Ṣùgbọ́n àwọn nǹkan tí à ń júwe yìí kò bá ti ìlànà yẹn lọ. Kò bá ti ìlànà yẹn lọ mọ́ tààrà torí pé àwọn nǹkan tí a lè sọ pé ó ní í ṣe pẹ̀lú Old Testament. Bíbélì fi sọ ní àwọn àyè kan, ó ní ìbá má ṣe pé májẹ̀mú láéláé ti ní àbàwọ́n, àbá má ti wáyé. Bẹ́ẹ̀ ni Bíbélì sọ bẹ́ẹ̀. Kí ló wá ń ṣẹlẹ̀ náà? À ń gbọ́ àyàn Jésù. Bẹ́ẹ̀ ni. Abẹ́ẹ̀kọ́. À ń gbọ́. À ń gbọ́ Jésù Ìgbò. Ẹlòmíì sọ fún Jésù Àbújá. Bẹ́ẹ̀ ni. Àárín tó sì tí mi ò fẹ́ tú jù náà ni egbin ọ̀run yẹn. Kò ṣe jẹ́ egbin Jésù. Nígbà tó jẹ́ pé aṣọ funfun ló ń wọ̀. Kí ló dé tí ò jẹ́ egbin olùgbàlà? Kí ló dé tí ò jẹ́ egbin ayé? Nígbà tó jẹ́nu ayé ló wà. Egbin olùgbàlà nígbà tó ń gbà wọ́n. Ìbáṣepọ̀ wo? What is the correlation pẹ̀lú orúkọ egbin yẹn àti ọ̀run? Àti ọ̀run. Àdìtú ńlá ni. Bámi ṣé ẹ mọ̀ pé nígbà míì tí wọ́n bá ń tẹ nǹkan mọ́yàn lára tí wọ́n ń pèèyàn ní nǹkan yìí kọ́ máa sọ pé kọ́ máa pèèyàn ní àbíkú ní ìsìn mo fi ṣe bí àpẹẹrẹ àbíkú ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá pè é dé àyè kan kíní yẹn á rò túmọ̀ sí pé egbin ọ̀run yìí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ̀ sà orúkọ ń ro ni òye ìbáṣepọ̀ kan wà láàrin arábìnrin táwa ò rí àti ọ̀run gangan fún ara ẹ̀ nítorí pé ọ̀run ọ̀hún náà ló ti padà sí ṣé ọ̀run gan ò lè máa bójú wulẹ̀? Bílẹ̀ náà ṣe ń wòkè. Egbin ọ̀run. Ṣé ọ̀run náà ò lè máa bójú wulẹ̀? Arẹwà kan rèé, ohun àwa náà. Àbí ohun tó dáa kìí ṣe tẹnìkan. Ìmọ̀ ìjìnlẹ̀ nìyẹn. Àbí CMS ohun tó dáa kìí ṣe tẹnìkan. Bí arẹwà obìnrin ṣe ń hun èmi ló ń hun Adéyínká náà. Àwọn náà pé egbin ọ̀run bàtà bá ń pè ọ̀run egbin ọ̀run. Kó wá jẹ́ ẹ̀yin tí ayé nìkan lẹ́ẹ̀ máa gbádùn ẹ̀. Egbin yìí náà máa bọ̀ lọ́dọ̀ tiwa náà. Ọ̀rọ̀ nìyẹn o, egbin afárá máa bọ̀ lọ́dọ̀ tiwa náà. Àwọn ayé nìkan kọ́ ló fẹ́ wúlò fún. Bórúkọ wa náà kú ló fi ń gbà yìí máa bọ̀. Ìyẹn ni pé ká máa pé bóyá àbẹ́nìkan ló pa ẹnìkan, àbẹ́nìkan ló ṣàṣe, àbí ẹnìkan lọ ṣe iṣẹ́ abẹ kan nínú kan. Ikú ò ní pààyàn kó má rí nǹkan mú dání. Bẹ́ẹ̀ni, kódà bí òun aeroplane lọ sí kódà bí òun rìnrìn àjò lọ síbi kankan tí ọlọ́jọ́ bá ti dé. Ó ti dé náà nìyẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ sà pé lóòótọ́ ni ẹgbẹ́ wà ṣùgbọ́n tóbìnrin èló pọ̀ ju tọkùnrin lọ. Màá wá dá ọ̀rọ̀ yẹn padà sí pé ṣé lóòótọ́ ni ọkọ ọ̀run wà? Nínú ọ̀rọ̀ tẹ́ sọ ni mo ti mọ ọ̀rọ̀ yẹn pé ọ̀run náà ó ṣeé ṣe kó máa bojú wolẹ̀ pé
Egbin ọ̀run àgbékò ojú sáyé náà ó dà egbin ọ̀run máa bọ̀ lọ́run. tọ́pìkì mi tó tún fẹjú òun ló wọnú èyí ẹgbẹ́ tó sọ yìí ẹgbẹ́ náà oríṣiríṣi àwọn ẹgbẹ́ kan wà tó ṣe pé agbo ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n máa fi díẹ̀ lẹ́sìn ìyẹn ní ṣe pẹ̀lú àwọn obìnrin tó pé bóyá ó ń wojú ọlọ́run fọmọ tí fún ọmọ ìgbàgbọ́ Yorùbá ní pé ọ̀gẹ̀dẹ̀ kì í dá nìkan dúró ló ṣe jẹ́ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ míì wà ó lè jẹ́ inú ilé wọ́n máa ṣe sí lóòótọ́ ni àwọn ẹ̀mí àìrí wà màá dẹ̀ fún ẹ lápẹẹrẹ kan tó jẹ́ pé àwọn tí wọ́n ń gbọ́ wa wọ́n lè lọ pẹ̀lú ẹ̀ tí ẹnìkan bá jí ní àárọ̀ kùtùkùtù ó lè jẹ́ bóyá bí aago 10 tàbí aago 11 tàbí aago 12 ló decide ó wá mú ìgò epo pupa kan ó lọ tú sí ilẹ̀ lẹ́ẹ̀mí ó tún dijọ́ kejì ó mú ìgò epo pupa kan ó tún lọ tú sílẹ̀ bẹ́ẹ̀ ìjọ́ kẹta ó tún ṣe bẹ́ẹ̀ ó ti pe àwọn ẹ̀mí àìrí kan síbẹ̀ yẹn kábíyèsí síbi tó ń tú epo sí yẹn tó ń tú epo sí yẹn tó bá dijọ́ kẹrin tí ò bá lọ tú epo yẹn síbẹ̀ àwọn ẹ̀mí tó jẹ́ pé òun jẹ́jẹ́ wọn ni wọ́n wà òun ló kù wọn síbẹ̀ wọ́n á wá bẹ̀ tí wọn bá rí nǹkan wá wò pé bóyá ó ṣìṣì tó bá tún di bí ijọ́ karùn-ún wọ́n á wá tí wọn ò bá rí nǹkan yẹn kí ló ń ṣẹlẹ̀ tó bá di ijọ́ kẹfà wọ́n bá wá bẹ̀ tí wọn ò bá rí nǹkan wọ́n bẹ̀rẹ̀ sí dẹ̀mí náà gẹ́gẹ́ bí àwọn ẹ̀mí àìrí in the spiritual realm torí pé wọ́n ti fọkàn sí pé nígbà báyìí a máa bá kan báyìí kejì báyìí nínú kó jẹ́ wípé ara ọmọ ẹni yẹn ó lè má yà òun fúnra ara ẹ̀ ó lè wá bó ṣe ń ṣe òun wọ́n lè máa dà láàmú kó máa láwọn àlákan tí òun òun ò sì ní fọkàn síbẹ̀ bẹ́ẹ̀ tó bá wá lọ sọ́dọ̀ oníṣègùn tàbí lọ́dọ̀ àwọn oníyẹ̀wò nínú nǹkan tó máa ní kó ṣe ohun sọ nígbà wálé àyè wọ́n lè ní a máa nílò ìgbé epo méjì o a máa tú sórí èṣù a máa tú sí kinní o tí ẹnìkan bá wá ń tú epo síbì kan ó tú síbẹ̀ lẹ́nu ó tú síbẹ̀ lọ́la ìjọba ordinary epo ni bẹ́ẹ̀ ni tó wọn ò kà sí nǹkan kan ìjọ́ kẹrin yẹn tó bá lọ síbẹ̀ fúnra rẹ̀ ní ìsìnfẹ́ wo àárín ìwọ́dà jẹ́ kẹ̀kọ́ lérè pé tó bá lọ síbi tó ń tú epo sí fúnra ní ìjọ́ kẹrin yẹn pé ó yẹ kí n mú epo wá lónìí o ṣéǹjì tó ń ṣòjòrò ni o tàbí ó yẹ kí n mú epo wá ní òní o owó tí ìgbà fira epo fún yín o ọmọ lágbájá òun ló gba owó ìlọ́ mi o ó lè jẹ́ kí n mú epo wá ẹ má bínú sí mi o kò ní tẹ́ bá jà àwọn àgbàlagbà tó máa ń lórí ẹ̀ àwọn àgbàlagbà wọ́n tún máa ń tí ó tó pé àwọn ẹ̀mí àìrí yẹn ibi ẹni tó sọ yẹn wọ́n lọ bá pé ìwọ ló jẹ́ kí á rí epo lálọ́dọ̀ ẹni yìí mi ò lè sọ pé sáyẹ́nsì Yorùbá ẹni tó bá lè sọ pé bẹ́ẹ̀ kọ́ níwájú ilé ẹ̀ tàbí ní kọ̀rọ̀ kan ó máa tú epo sí lójoojúmọ́ bí ìjọ́ kẹta lójoojúmọ́ tó bá di ijọ́ karùn-ún ijọ́ kẹfà ijọ́ kejì kó má tú epo síbẹ̀ ààrẹ ò gbé dání ó parí tó máa sìn bẹ́ẹ̀ ni ààrẹ ò gbé dání gbogbo covenant torí pé àṣà ti gbogbo májẹ̀mú àṣà ẹ̀sìn ti bá ọ̀pọ̀lọpọ̀ kọjá lọ́wọ́ wa gbogbo májẹ̀mú tó bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ kì í ṣe bàjẹ́ bọ̀rọ̀ májẹ̀mú tó bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ kì í ṣe bàjẹ́ bọ̀rọ̀ ìyẹn ni òye àwọn oríṣọ́ọ̀ṣì wa májẹ̀mú lórí abọ́ májẹ̀mú kíkan àwọn òbí rẹ̀ tó bí tí wọ́n ti dá májẹ̀mú nígbà tí ọmọ yìí bá dàgbà o yóò máa mú àgbò wá síbí o òun ló ti fi dá májẹ̀mú yóò máa mú àgbò wá o tẹ́yìn náà bá lè rí ọmọ yìí dàgbà fún mi tí ẹ̀jẹ̀ kó kú tí ẹ̀jẹ̀ kí àwọn ajogun papá wọ́n jọ múlẹ̀ nìyẹn ó ti di ẹ̀jẹ̀ fún ara àwọn òbí ẹ̀ lọ́fẹ̀ẹ́ lójú ẹ̀jẹ̀ ọmọ wa dàgbà àwọn òbí ẹ̀ sì ṣe lójú ẹ̀ báyìí bá àmọ́ ń gbà bá lọ inú yóò sì má máa ṣe ó wá lóòótọ́ ní ṣọ́ọ̀ṣì bíbélì sọ pé ẹbí ti késàrì kò késàrì ìdààmú yẹn á dé ó sí wọn ò lè bírèkì irú májẹ̀mú rẹ̀ ó parí òun ló ṣe jẹ́ wípé tí òbí èèyàn bàbá ni ìyá ni tí mo sọ yìí tí ọlọ́run máa kárí ìbínú wọn débi pé wọ́n ṣépè fún ìyàn tọkàntọkàn tinútinú kò sí ṣọ́ọ̀ṣì tó lè wẹ̀ kúrò sí àfáà tó lè wẹ̀ kúrò mo gbọ́ bẹ́ẹ̀ torí àwọn tí wọ́n ṣe wọ́n ti lọ bẹ́ẹ̀ ni májẹ̀mú bóyá ìyá tèmi àti bàbá mi sọ pé Alábí ń báyìí o gbọ́dọ̀ máa ṣe ń gbà báyìí ń báyìí o gbọ́dọ̀ máa ṣe báyìí mi ò ní kírun débi kí n gbàgbé ẹ̀ mi ò ní lọ ṣọ́ọ̀ṣì débi kí n gbàgbé ẹ̀ ti késàrè fún késàrè ní bíbélì wí ní ọ̀kan yìí ní ọ̀kan yìí irú tí egbin ọ̀run tá à ń sọ lọ tó bá yẹ pé ó ní májẹ̀mú kan nínú tí àwọn òbí rẹ̀ fi sọ ní Bàṣírá ìríran ẹni tí ó máa rí ní ìtumọ̀ ẹ̀ ṣé kìí rí ni ǹjẹ́ a mọ̀ bóyá àwọn òbí yìí ni wọ́n ti dá májẹ̀mú níbi kan kò sẹ́ni tó mọ̀ bóyá àwọn òbí Mọ́rẹ́níkejì egbin ọ̀run ló ti lọ dá májẹ̀mú níbi kan bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ bá wo ọmọ ìdàgbà fún mi tó sì bẹ̀rẹ̀ sí rí kinní tó ń wí bẹ́ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀
nígbà òun wá dàgbà tán a sì gbọ́ pé ìyá wọn ò fi bẹ́ẹ̀ pẹ́ tí wọ́n tó kú. Bóyá tó bá jẹ́ pé ìyá ṣì wà, ìyá lè máa pe ni sí àwọn àkíyèsí kan. Àkíyèsí ó ti ń tasẹ̀ àgẹ̀rẹ̀ ń bí. Tàbí kó jẹ́ pé ó nígbà tí ìyá fẹ́ sọ pé báyìí a ṣe ń gbà báyìí a ṣe ń gbà báyìí òun padà sínú Kristẹni. Àwọn májẹ̀mú mò ń wòye bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó lè má rí bẹ́ẹ̀ o. Àwọn májẹ̀mú ìjà wa ń tẹ̀lé. Covenant tàbí ẹ̀jẹ̀ tá a rò pé bóyá àti tẹ̀rí ẹ̀ báyìí tá a rò pé bóyá àti rẹ̀yìn yìí ṣé kò sì wà bẹ́ẹ̀. Ó ṣe tó bá pé ìyá ṣì wà láyé má ṣe báyìí ilé tó tiẹ̀ kọ́ yìí aṣọ ẹni tó bá wọṣọ búlù báyìí kó débẹ̀ o ò lè lo àwọn kan ní owó dé ààyè kan wọn ò gbọdọ̀ ra mọ́tò tiwọn pé à ń wà. Àwọn kan lówó wọn ò gbọdọ̀ ra mọ́tò tí wọ́n bá ń wà. Lọ́sọ̀ research wọ́n lè ra mọ́tò fún wọn wọ́n lè wá máa fi mọ́tò fún wọn ṣùgbọ́n pé òun ni ó wá ń drive báyìí. Ó dé èèwọ̀ fún wọn. Àwọn kan dẹ̀ ní àwọn májèlé tó jẹ́ pé ilé wọn funfun náà ni bó bá wọlé o gbọ́dọ̀ bọ́ bàtà sí ẹnu wọn náà. Láwọn oríṣiríṣi àwọn kan débi wípé gbogbo mọ́tò wọn funfun ni. Májèlé táwọn kan rọ̀ mọ́ wípé iye ọmọ báyìí ló gbọ́dọ̀ bí iye ìyàwó báyìí ló gbọ́dọ̀ fẹ́ ìyàwó ẹ̀ o gbọ́dọ̀ fẹ́yàn dúdú ìyàwó ẹ̀ ìrìn bí a bá ṣe rìn mọ́ láyé nínú ìrìn àjò ayé nìyẹn. Àwọn kan wà tó jẹ́ pé ẹni tó bá sọ pé òun rìn jù wọn lọ láyé onítọ̀hún ti sọnù. Onítọ̀hún ti sọnù. Àwọn kan wà bẹ́ẹ̀ pé ibi tí àwa dẹ̀ rìn dé nínú ayé ẹni tó bá lóun rìn jù wọn lọ ti sọnù. Sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́rọ̀ látẹnu ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùn sórí afẹ́fẹ́ ni Bàmí Moruf Àlàbí Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ rí i pé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò sọ pé ẹlẹ́gbẹ́ ni egbin ọ̀run nítorí pé ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀. À ń sọ nídàkejì pé báwọn èèyàn ṣe ń sọ káàkiri àwọn kan ń sọ practically pé ẹlẹ́gbẹ́ ni àwọn kan ń sọ pé ó láàrùn tó ń nọ́ọ̀sì ni àwọn kan ń sọ pé emèrè ni. Orúkọ tí a bá máa ìmọ̀ra wa tàbí àní jẹ́ a gbọ́dọ̀ tún máa kíyèsí. Orúkọ tá a bá máa jẹ́ láyé ẹ jẹ́ ṣàkíyèsí pàápàá jùlọ ẹ̀yin òbí tẹ̀ ń wò wá náà àtàwọn ọ̀dọ́ náà tá a máa fúnra wa ní orúkọ bíi nickname ẹ̀sọ́ mọ́ ń fọ́gbò ẹ ló ń danú ìjọ. Ẹnìkan lòun broken boat wọ́n papọ̀ mọ́ lórí. Ṣé kò tán? Ẹni tó pera ẹ̀ ní kò kú mọ́. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe pé kò mọ̀ pé òun ó padà kú ṣùgbọ́n ó fi pààrọ̀ àsìkò ni. Èmi ò kú mọ́ ó rí pé ikú máa rẹ́rìn ó máa fọ́ ní ìsìnkú náà ṣé àti ẹ̀ máa jayé orí ẹ̀ lọ máa jayé orí ẹ̀ nígbà bá darúgbó tí mo bá fẹ́ wá mú ẹ̀ wá mọ̀ pé òkú mọ́ ti ikú má báyìí ṣé àdúrà tó lè gbà yìí. Láyé. Ṣùgbọ́n àbíjẹ́rẹ̀ bẹ́ẹ̀ náà ni ikú dákun má pa yìí. Yóò bá yín tálẹ̀ àwọn míì àtún ní báńtálẹ̀ àwọn òbí wa wọ́n sọ ọmọdé báńtálẹ̀ Ọlọ́run jọ eléyìí àkọ́bí ọmọ ìjẹ́ báńtálẹ̀. Lọ́nà wo ta? Báńtálẹ̀ ó ti níṣòro ó gbọ́dọ̀ ti àwọn tó sọ ọmọdé báńtálẹ̀ wọ́n gbọ́dọ̀ ti mọ iye ọmọ tó ti lọ. Sí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé wọ́n pa ìgbín ọ̀run ni sí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé emèrè lè gbin ọ̀run sí gbogbo àwa tá à ń rò pé irọ́ ó ṣe nǹkan kan ni ó tẹ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó lẹ́gbin ni kíní yẹn ló padà wàá bá. Àbígbẹ̀yìn ọmọ yìí sì jẹ́ Olúwaṣínà. Ó àkọ́bí èjẹ́ báńtálẹ̀ àbígbẹ̀yìn ọmọ Olúwaṣínà ṣe ń gbọ́rọ̀ lẹ́nu àwọn àgbà. Ṣùgbọ́n àwọn èèyàn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ni wọ́n ẹlòmẹ́kọ̀ ní social media sọ nǹkan wọ́n sì ní wọ́n ní wọ́n pé yóò gbẹ́ lómi ìwọ lọ́jọ́ gbèǹdé àlùkò. Àyùkú káyé má rè ń wí. Bí irú àwa yìí náà Ọlọ́run má jẹ́ orí bẹ́ẹ̀ o. Bí irú àwa yìí náà bá lọ nírú àkókò yìí. Ayé ò rí wí. Inú táyé máa wí ni pé kíní yẹn pọ̀. Ọ̀rọ̀ ẹnu ẹ̀ pọ̀ jù lọ. Nígbà tí ọ̀gá wa olóògbé Akọ́láwọlé Ọláwùyí ọ̀run kẹ́wọn. Àmín. Nígbà tí wọ́n kú oríṣiríṣi àgbọ̀. Àṣírí ilé onílé tó jù. Àṣírí ilé onílé tó jù. Gbénga Adébóyè tó wá jẹ́ òṣòro tó wá jẹ́ adẹ́rìn-pòṣónú tó ń gun gbogbo èèyàn nú wọ́n sọ pàtì ẹ̀ náà. Àwàdà ẹ̀ ti pọ̀ ju gbogbo nǹkan ló máa ń mú bí eré ìṣẹ́nu rí bẹ́ẹ̀. Ṣé gbọ́? Kí làá wà tàyè lọ́wọ́. Kò sí ọ̀rọ̀ egbin ọ̀run kí kálukú wa ká lọ sinmi. Àwáyé ikú ò sí. Kò sẹ́ni tó máa kú tí ò ní rí nǹkan mú lẹ́sẹ̀ ni mo fi wá bá yín pé bàbá ìmọ̀ ìjìnlẹ̀ lẹ gbé dání ayé ò ní ìdàrú mọ́ yín lọ́pọlọ. Gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀rọ̀ olóògbé Bàṣírátù Mọ́rẹ́níkejì egbin ọ̀run kì í ṣe pé a fi ń dáwàdà o ká lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kí làá fi dáwàdà sí nígbà tó yẹ pé yóò lọ àwa náà lọ bẹ̀. Ṣùgbọ́n ká lè jáwọ́ nínú
àwọn àhesọ lóríṣiríṣi Hey, torí ọ̀rọ̀ tẹ́lòmíì ò mọwọ́ mẹsẹ̀ orí òkú mẹ́lòmíì bẹ́ẹ̀ ni ni ó tún dìkún ẹ̀ṣẹ̀ tẹ́lòmíì. iṣẹ́ Ó dáa, olówó máa kú, ẹni tí ò lówó máa kú, ẹni tó lórúkọ máa kú, ẹni tí ò lórúkọ máa kú. Kò wá sẹ́ni tó lè kú táyé ò ní rí nǹkan kan sọ. Nígbà tá a sí ń bẹ̀ tí ò sì dá wa lójú, kì í ṣe oníṣègùn òyìnbó ló ṣàyẹ̀wò tó sọ wípé ìsàlẹ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ló fi kú. bẹ́ẹ̀ ni Kì í ṣe onímọ̀ kan tó lè mú ẹ̀rí ẹ̀ wá lórí torí bóyá ó wà nínú ẹgbẹ́ kan ló ṣe kú. Ṣùgbọ́n èyí tí àwa lè fojú wò tó sì jẹ́ wípé ó pè fún làákàyè connotatively and denotatively tó pè fún làákàyè, òun ni àwa kàn bójú wò yìí. Kì í ṣe pé a fi kú yọ arábìnrin yìí, kí là á fi kú yọ sí. Kò sì sẹ́ni tó lè ní irú obìnrin yìí nínú ara, bí ará ni, bí ọ̀rẹ́ ni, bí ojúlùmọ̀ ni, tàbí ẹni tó bá tiẹ̀ ń wò ó lásán lórí social media, kódà bí òréré tí irú rẹ̀ ò ní rùn kó jẹ́ ẹbí òun. Ẹni tí ó bá ń hun ni bí kó jẹ́ ẹbí ẹni tó bá ń hun ni kó jẹ́ bí aya ẹni tó bá ń hun ni kó jẹ́ bí ará ẹni, á wà rò irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n láti paṣẹ àwọn nǹkan míì, bóyá nítorí ọ̀làjú tó dé, àwọn nǹkan míì tá a máa ń ṣe tó ti mú wa gbàgbé wípé àwọn kan ń bẹ tí ó ń jẹ́ alálẹ̀, nígbàgbọ́ ní pé bí orúkọ ń ròyàn mọ́. A gbọ́dọ̀ mọ̀ pé gbogbo nǹkan, kò sí orúkọ Yorùbá tí kò ní ìtumọ̀. Kò sí orúkọ Yorùbá tó bá ní Akíntọ̀mídé, Akínyìn, ó tún tọ̀ wá dé bóyá àti Yorùbá kan. Mi sọ àwọn orúkọ Lárúbáwá, orúkọ Ìsìláàmù táwọn fúnra wa, orúkọ ìbílẹ̀. Olúwatósìn, ẹni tó sọ pé Olúwatósìn yóò ti tó gbé ẹ̀rí. Adégbóyèga, Akíníyì, ẹlò Adéyínká náà. Adéyínká, onímọ̀lúpẹ ẹlò tí náà. Adéyínká, gbogbo orúkọ Ọlátúbọ̀sún, Ọládẹ̀jọ, Ọládèjì, gbogbo rẹ̀ ló ní ìtumọ̀. Àwọn orogún méjì wọ́n bára wọn ṣe àríyànjiyàn lórí kankan. Nígbà tí ìyálé bímọ, ó sọ ní Ọlálékan, Ọlámilékan. Nígbà tí ìyálé bímọ, ó ní Ọlámilékan lọmọ yóò máa jẹ́, ó rò pé òun fẹ́ fi oppress ìyàwó. Nígbà yìí náà bímọ, wọ́n sọ fún baálé wọn ní ọmọ ẹ̀ sọ ní Ọládìméjì. Ó parí. Nígbà tí ìyálé náà tún wá bí ọmọ mi, ló dá Ọládipúpọ̀ ní kẹ́ ẹ sọmọ mi. Nígbà ìyàwó náà tún wá bímọ ló bá ní Ọlárewájú. Nígbà tí ìyálé náà tún wá bímọ bá ní ẹni pé ó ní Ọlá òní pẹ̀kun. Orúkọ wa rò gbogbo wọn, lọ́lá bá wá pọ̀ sí. Ẹja máa wo orúkọ tí a máa sọ. Orúkọ ń ro ni Àlàbí ẹ̀rín. Ó ń rònìyàn. Wọ́n sọ ọmọdé ṣódì, ọmọdé ṣógun dé, ọsọ ọmọdé ṣóbọ̀, ọmọdé ṣáájú gbogbo. Àrán Sùmọ́nù iṣẹ́, Sùmọ́nù tí ì dé. Ẹ̀tún rẹ́kà mìíràn wà lọ. Wà dáwọn méjèèjì mọ̀. Ṣé ẹni àánú di púpọ̀ nù? Ọlọ́bàjẹ́ àánú ayé. Kọ́lọ́wọ́ gbà wá ń bẹ Adéyínká. Gbogbo àwọn ọ̀dọ́ bíi tiwa tí wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀run, ẹlòmíì àkàndé social media, àṣírí ikú tó pa ẹgbẹ́ ọ̀run, kí kálukú wa náà tá a gbọ́ ọ̀rọ̀ yìí, ẹja lọ sinmi. Tó ọ̀rọ̀ tí ò bá dá sí ni lójú, ìwọ̀nba là á ṣèké ẹ̀rọ. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ ọ̀run, Ọlọ́run tẹ sáfẹ́fẹ́ rẹ̀. Àwa tí a wá ń sọ ohun tí ojú wa ò tó, ó tẹ̀ ń dì ní, ó lọ gba agbára níbẹ̀ kan ni, ọmọ omi ni, ọmọ nǹkan kan ni, ẹja dẹ́kun. Ohun tí ò bá dá sí wa lójú, ẹ jẹ́ ká ẹja dẹ́kun ẹ̀ sọ. Àìsọ̀rọ̀ òkú tó ti kú láì dá, ìwọ̀nba ìtawà náà mú wáyé, ká lè kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀. Pàápàá jùlọ agbára tó ń bẹ nínú orúkọ. Pàápàá jùlọ agbára tó ń bẹ nínú orúkọ. Ohun tí ìgbà òun ká pe ìjíròrò wà nínú. Ọmọ tí wọ́n ṣe ń pe orí olówó táwọn yàrá fi ń pe orí olówó kò tí ì lówó. Ẹnìkan yóò wà pé ọmọ rẹ̀ lórí. Túmọ̀ sí pé tó bá ń pè èèyàn ló kú ìgbẹ́ díẹ̀ ló wọgbó. Bí o tiẹ̀ tí ìwọgbó lójú ayé ẹ̀ tó kò bá kú, ó ti jẹ́nu gbóni, wọ́n pè olókùn gbẹ̀rún mẹ́rin nínú rẹ̀ ń bọ̀. Díẹ̀ lọ́wọ́ wọgbó lọ. Ọlọ́run ìṣẹ́ ló kù. Ẹ̀yin náà ní wọgbó sà. Àṣẹ.